Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ní 27th of September 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yẹn á ṣe púpọ̀ ọdún láyé ní agbára Ọlọ́run àníkún owó àníkún ọmọ àníkún àlàáfíà ló máa jẹ́ tiyín. Ní àná a mú gist nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin uncle Queen Naomi àti bàbá Wẹ̀rẹ̀ ńlá tí bàbá Wẹ̀rẹ̀ ńlá ń sọ fún wọn wípé kò sí ẹni tí ó lè ya àwọn àti ìyàwó àwọn nítorí pé àwọn nífẹ̀ẹ́ ìyàwó àwọn tọkàntọkàn ni. Ẹ̀yin èèyàn ilé ta tó wá gbọ́ lẹ́ni ó tún lágbára. Wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ ńlá wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí àǹtí wa o. Wọ́n ní wọ́n sọ fún àǹtí wa wípé ó lè máa múnú ara ẹ̀ dùn níta o lójú gbogbo ayé kó máa post oríṣiríṣi fídíò ṣùgbọ́n nínú ọkàn ẹ̀ ó mọ̀ pé òun ò wà happy, wípé kò sí ayọ̀ kankan nínú ọkàn ẹ̀, wípé nítorí àwọn nǹkan tí ó ń fẹ́ kò lè rí. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ wípé àti ìgbà tí ọ̀rọ̀ ìtúwàṣe, ètùtù ìtúwàṣe tó ti ṣẹlẹ̀ yìí ni àǹtí wa ni ó ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti má ṣe ritual yẹn. Ṣùgbọ́n wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ ńlá wọ́n ní wọ́n ti fix ritual yẹn sí November o. Wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe tí wọ́n ò ní ṣe ritual yẹn. Ìgbà yẹn ni a gbọ́ wípé wọ́n ní àǹtí wa wípé wọ́n gbé wọn lọ sí hospital wípé torí wọ́n pàdánù oyún wọn. Lẹ́yìn èyí, wọ́n ní bàbá wa Erin ńlá, wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ láti fún ọjọ́ tí wọ́n máa ṣe ritual ìtúwàṣe yìí. Èyí tá a wá gbọ́ ni àwọn family wọn tó wá sí inú ààfin tí wọ́n wá sọ̀rọ̀ pé ẹni tí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí, báwo ni bàbá Wẹ̀rẹ̀ ńlá ṣe ní kó tún máa lọ ṣe ritual. Ṣùgbọ́n wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ ńlá sọ fún wọn wípé látìgbà tí wọ́n ti fi arábìnrin yìí fáwọn, wọ́n ní wàhálà kan sí méjì ni, kò dẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ nínú ààfin àwọn. Wípé nínú ọkàn ẹ̀ ó mọ̀ pé ayọ̀ yẹn kò sí níbẹ̀, wípé ó kàn ń pretend ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sisi wa yìí kì í ṣe pé bóyá wọ́n ráyọ̀ nínú ibi tán wà o. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹlòmíì ó fẹ́ fẹ́ bàbá Wẹ̀rẹ̀ ńlá nítorí pé wọ́n jẹ́ gbajúmọ̀ àti nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ súnmọ́ wọn, ló fẹ́ mọ̀ wọ́n ní àwùjọ. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ wípé bàbá Wẹ̀rẹ̀ ńlá jẹ́ èèyàn kan tó yẹ pé kò sí ẹni tí ò kí ń sọ̀rọ̀ wọn lórí social media. Wọ́n ní the most popular king ní Nàìjíríà wa yìí àti ní Áfríkà. Kò sí ọjọ́ tí wọn kì í sọ̀rọ̀ bàbá Wẹ̀rẹ̀ ńlá. Wọ́n lówó, wọ́n lọ́lá, wọ́n nípò, wọ́n mọ̀yàn. Ọlọ́run tó wá fún wọn ní ọlá àti ìfọ̀kànbalẹ̀ àti ìsùúrù. Ọlọ́run wá fún wọn ní ẹwà tó ju gbogbo nǹkan lọ. Wọ́n rẹ ara wọn sílẹ̀. Bí bàbá Wẹ̀rẹ̀ ńlá ṣe rẹ ara wọn sílẹ̀, bí wọ́n ṣe jẹ́ ọba yẹn, mi ì rí ọba kan tó lè ṣe. Nítorí pé kò sí ẹni tí bàbá Wẹ̀rẹ̀ ńlá ò lè bá ṣeré tí wọ́n lè mingle pẹ̀lú. Ọmọ kékeré ni, àgbàlagbà ni o. Anything tó bá jẹ, wọ́n máa rẹ ara wọn sílẹ̀ tó yẹ pé ẹjọ́ máa flow ni. So ìtorí ìdí èyí wọ́n wá jẹ́ ẹni tó popular ní gbogbo àwùjọ. Ọlọ́lá, gbogbo wọn náà fẹ́ bá bàbá Wẹ̀rẹ̀ ńlá ṣe. So nǹkan tí àwọn sisi wa gbogbo ìrírí ni ìtàn fi wá sí inú ààfin pé tipátipá o, àwọn máa fẹ́ bàbá Wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ti ń wá kó tó dé pé Queen Naomi kúrò nínú ààfin yẹn. Gbogbo wọn náà ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo wọn náà ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan. Èmi tó bá wá báyìí, oṣù kan, oṣù mẹ́ta ó máa wà nínú ààfin yẹn kò ní kúrò ńbẹ̀. Even gan àwọn tó wà nílé ọkọ tó rà gbọ́ pé ìyá àgbà yẹn tó jẹ́ ìyá àgbà, a gbọ́ ńgbà yẹn pé oṣù mẹ́ta báyìí ó máa wà nínú ààfin yẹn, ó dẹ̀ wà nílé ọkọ. Àìmọye tá a ti gbọ́. Ẹ̀yin èèyàn ilé. So wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ ńlá ń sọ fún àwọn family àǹtí wa pé nínú ọkàn ẹ̀ kò láyọ̀.
kò ní ayọ̀ nínú ọkàn yìí pé kàn máa ń lọ post gbogbo àwọn kinní yẹn lórí social media ni kẹ́ ẹ máa feel pé inú ẹ̀ ń dùn ó láyọ̀ nínú ẹ̀. Wípé àwọn ò dẹ̀ lè máa pretend mọ́. Káwọn wá hold future ìyàwó àwọn àtàwọn. Káwọn hold ìgbésí ayé àwọn fún èèyàn kan wípé kò ṣeé ṣe. Wípé so àwọn máa make sure pé wọ́n ṣe ritual ìtúwàṣe yẹn. Pé kò dẹ̀ sí nǹkan kan, kò sí ẹni tí ó lè ní kán má ṣe. Ẹ̀yin èèyàn ilé, oríṣiríṣi ọgbọ́n náà ti dá. Oríṣiríṣi ọgbọ́n náà ti dá, mélòó la fẹ́ sọ. A tún wá gbọ́ wípé àǹtí wa, èyí tó ń pe rẹ̀ ní èmi lálákọ̀ọ́kọ́, èmi lálákọ̀ọ́kọ́, wọ́n náà ti return 150 million tí wọ́n kó owó anniversary. Wọ́n ní wọ́n ti return ẹ̀ padà o. Wípé wọ́n ní kí àwọn elder kán bá wọn bẹ bàbá Erinlá wípé àwọn ò ṣe ritual ìtúwàṣe o. Wípé kán jọ̀ọ́ torí Ọlọ́run kán bá wọn bẹ bàbá Erinlá. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. A ti gbé yín lọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí àǹtí wa kó owó anniversary. Owó anniversary yẹn wọ́n ní ìkan wà ní àpò tiwọn, ìkan náà dẹ̀ wà nínú àpò èyí tí ó máa ń post ọmọ ní gbogbo ìgbà yẹn. Wọ́n ní ìgbà tó yá, wọ́n ní bàbá Erinlá sọ fún ẹ pé kán kó gbogbo owó yìí, kán kó padà sí àpò Queenwa. Wọ́n lákáùntì kan wà tán ní kán kówó yìí sí fún Queenwa pé àwọn làwọn fẹ́ kán handle gbogbo anniversary 10 years wọn tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní bí àǹtí wa bó ṣe mú 150,000 yẹn, a ti ẹ̀ gbọ́ wípé ó kọ́kọ́ dà sórí business ní ìgbà tó yá a gbọ́ pé ó lọ fi ra ilé ni. Wípé ó lóun fẹ́ settle ara òun nítorí pé bàbá Erinlá gba ilé tó wà ní London. Ṣé ẹ mọ̀ pé a ti sọ gist fún ẹ rí tó bá jẹ́ pé ẹ̀ ń follow mi o. A ti sọ rí. Ilé kan wà ní London tí bàbá Erinlá fún Queenwa. Wọ́n ní òun ló furnish ilé yẹn. Wọ́n ní in fact gan èyí tó máa ń post ọmọ lójoojúmọ́ yẹn náà. Wọ́n ní ìyẹn gangan fún rẹ̀. Wọ́n ní ìyẹn náà ó máa ń dé sí inú ilé yẹn. Ṣùgbọ́n nǹkan tí bàbá Erinlá fi jọ wọ́n lójú ni pé wọ́n gbé ilé yẹn fún Queenwa. Wọ́n ní ìjà yẹn kì í ṣe kékeré nígbà yẹn. Wọ́n bá bàbá Erinlá jà gbogbo wọn. A mú gist yẹn wá lójoojúmọ́. Ṣùgbọ́n ní ìsìn wọ́n ló dá owó yẹn padà. Wọ́n ló lóun ò fẹ́ owó yẹn mọ́. Wípé òun fẹ́ búra. Wípé òun fẹ́ búra. Wọ́n dẹ̀ ní pé bàbá Erinlá ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní àwọn elder ní ó ṣe jẹ́ pé àwọn ìwà tó jẹ́ pé kò yẹ kán ká mọ́ irú èèyàn irú ipò tó wà yẹn. Irú ipò tó wà yẹn pé kò yẹ kán máa ká irú ìwà báyìí mọ́ lọ́wọ́. Ó ṣe jẹ́ pé irú ìwà yẹn ló máa ń wù. Nǹkan tí wọ́n ní wọ́n sọ fún nìyẹn. Wọ́n ní kì í ṣe wàhálà kékeré ni wọ́n bá fà nínú ààfin yẹn. Wípé kí ló ní ipò tó ti bá rẹ̀ yìí? Wípé kí ló dé tó bá rẹ̀ níbẹ̀? Wípé kí ló dé tó jẹ́ pé àtìgbà tí wọ́n ti ń kìlọ̀ fún wọn kò gbọ́ràn. Wípé ṣe ló ń ṣe nǹkan tó wù ú ní inú ààfin yẹn. Wípé ó ń ṣe nǹkan tó wù ú. Wípé so kò sí ṣíṣe kò sáì ṣe nǹkan tí bàbá Erinlá bá fẹ́ ṣe náà máa ṣe nítorí pé àwọn ni ọkọ wọn. Ẹ̀yin èèyàn ilé, oríṣiríṣi àrà ni wọ́n ń dá. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó ti fi ìfẹ́ Queenwa ó ti fi sínú bàbá Erinlá. Kò sí ọgbọ́n tán lè dá tó lè yí ìfẹ́ yìí padà. Ẹ̀yin èèyàn ilé, nǹkan kékeré ni wọ́n pè ṣùgbọ́n wọ́n ti rí pé ọ̀rọ̀ àwọn èyí, ọ̀rọ̀ wọn ti kọjá nǹkan tí àwọn ń sọ o. Ẹ̀yin èèyàn, àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún bàbá Erinlá àti Queenwa. Ibi tí màá fi òpin gist mi dé sí lénìí ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí o. A gbọ́ ni a rí o. Orúkọ mi ni Máṣọlá, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín. Ẹ ṣé ẹ mọ̀ pé a ti ń sọ
ní ojoojúmọ́ nípa prize giveaway tá a fẹ́ ṣe on the 15th of October dẹ̀ la máa mú èèyàn márùn-ún. Follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV o. Mi ò rí kọ́mẹ̀ǹtì yín lórí ibẹ̀ o. Ẹ follow mi nítorí pé ibẹ̀ láti máa ṣe àwọn prize giveaway wa tó kù. Ẹ dẹ̀ ní láti subscribe sí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbé ọwọ́ gbogbo yín sókè o. Ní agbára Ọlọ́run. Èní ni ọjọ́ Saturday. Ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní fi èmi àti yín sílẹ̀ o. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ẹ kú ìfẹ́ tẹ ní sí Mashola Gist TV. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.